ọ̀nà mẹ́ta lèyẹn gbà máa fi ń nàgà mú ìṣòro ká. àkọ́kọ́ kéèyàn kọ́yìn sólórí ẹni ọwọ́ tí ń fúnni lóúnjẹ kọ́ gé jẹ ẹni tí ò yẹ kọ́ bú kọ́ bú ẹni tí ò yẹ kọ́ bàjà kọ́ bàjà gbogbo wọn wà dá ìpè wọn dájọ́ fún ọ lóòótọ́ nígbà tí wọ́n ṣépè nǹkan kan ò ní ṣe ọ́ o ọmọdé búroko ó bojú ẹ̀yìn òòjọ́ kọ́ lolúwere ń jà pábánbárì àfọ́fà ní kéèyàn máa fojú ọlá gbolẹ̀ ọlá òkìkí táwọn tó máa ṣe jù ọ lọ táwọn tí wọn ò rí lọ́lọ́run wa tari sọ́dọ̀ rẹ ni wọ́n wá ń fi ìkí bí ẹ̀pà àgbò inú gan bí ọlá alọ́mọ mi lò tàbí ọ̀sì mi lò èyí ó nàgà mú ìṣòro tọ́lá bá bínú. ẹlẹ́ẹ̀kejì ọ̀tá máa ṣe ni o ìtọ́wọ́ èyàn ò tó wọ́n sì tìyàn báyìí téèyàn fi gọ̀ǹgọ̀ fà á ayé ò ní mímí àtẹ̀yìn. pábánbárì rẹ̀ God himself will destroy our plans simply because he knows our plans will destroy us. ọlọ́run o má bínú sí àtẹ̀mí àtẹni tí wọ́n fídíò yìí ọba mi òkè dákun má bínú sí after God na government àtúní ìṣèjọba.